أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين alubarika ọmọ òjìbá alubarika ọmọ òjìbá kíkún má pa alájà pé bàbá ìmọ̀ọ́mù alubarika ọmọ òjìbá alubarika ọmọ òjìbá òjìbá alubarika ọmọ òjìbá kíkún má pa alájà pé bàbá ìmọ̀ọ́mù àmín alubarika ọmọ òjìbá. Alubarika ọmọ òjìbá kíkún má pa alájà pé bàbá ìmọ̀ọ́mù alubarika ọmọ òjìbá. Bismillahirrahmanirrahim. Àtúrí ọlọ́run. Allahumma salli ala sayyidina Muhammadin. Sallallahu alayhi wa sallam. Ìlú ànábì la wà yẹ jáyọ̀ bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Salatan tunajina biha min jamil ahwali wal afati. Amin. Wa taqdi lana biha jami' al ajati. Amin. Wa tutahhirna biha min jami'i sayyiati. Amin. Wa tarfa'una biha indaka a'la darajati. Amin. وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين 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 يا مجيب الدعوات آمين Adá ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹni tó bá wo òní yìí torí pé ọpẹ́ ni a fẹ́ dá láàyè yìí. Alhamdulillah. Bàbá gbọ́ Ọlọ́run kẹ́mi. Ọlọ́run ò ní pa yín lẹ́kún sà. Allahumma amin. Atọrọ ìkẹ́kẹ́ fún ṣe Ọlọ́run anábọ̀ Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn ará ilé ànábì àwọn sàábì ànábì Ọlọ́run kẹ́ wọn. Àmín ya Allah. Gbogbo àwọn àgbàlagbà wa ní Òjìbára Ọlọ́run kó má ṣàbá foríjì wọn. Àmín. Àmín. Gbogbo àwọn àgbàlagbà ń lù lọrin Ọlọ́run má ṣàbá wa kẹ́ wọn. Àmín. Àwọn tó kù tá ń jẹ àlùbáríkà àwọn Ọlọ́run má ṣàjárí wọn pẹ́. Àmín. Bàbá wa ọlọ́lá gbogbo ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀. Ṣéhù. Kódà tó bá jẹ́ kó wọ́n máa ń ṣe é jù báyìí lọ. Ṣéhù. A ti tírèènì wọn débẹ̀ tún ṣe kó lò òkè dáadáa. Ṣéhù. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun pẹ̀lú àlàáfíà. Àmín. Mo kí àwọn àgbàlagbà níkàlẹ̀. Allah ya dawam. Ìjókòó náà ń dẹ́rù bàyàn ń sì ṣọ́ọ̀kì èèyàn. Zalimi aleikum Eba. wadi arba'idatun
pé tá a bá ti wà ń lọ ni kò sí tìyàrú tó tún wà bàún dà mọ́. أدام الله حياته gbogbo ilé wa gbogbo ẹ̀ súnmọ́ra wọn ni. وهيجا لليعي في كل بلدة Ìlọrin nìkan láti lè sọ pé ìtàlá wà. والله torí pé bá a lọ bí súná a lọ bí fìdáwù bá a lọ bí fìdáwù a sáàrí bí lọ ìtàlá wà ń gbogbo ìgbà. وفي كل أحوالي وفي كل ذاتي. ọba tó ṣèlú yìí bó ti ṣe yìí tó ṣe gbogbo àwọn ìlú tó kù lọ́mọ kéwu wa أدام الله tí حياته wọn ò sì bá wa jiyàn sí. الحمد لله. ẹnìkan ní wàhálà àwọn ará Ìlọrin ti pọ̀ jù mo ní ká àáfàá mẹ́wàá ń lù yín ti ṣe wá sí. kódà tún fún ọlọ́pọ̀túnìtì kọ káwọn tó ti lọ́nu wọn ṣé òṣàṣìlì ti kú yóò ti pé 20 ọdún ó ti lé báyìí wọ́n tún bá àwọn ará ayé dùn. ta ló ṣe ọdún bàgì fún ṣé òṣàṣìlì tá tún dáńlódù wá sí wọn bẹ́ẹ̀. بلاد ẹ الذي má spoil mi. مدنوا من معدني. ṣe rí wájú àwọn bàbá mi ni mo wà lónìí ó túmọ̀ sí pé déédéé tá a tọrọ tí bàbá Mádìbò ní ká wí ní Mẹ́kà ó túmọ̀ sí pọ́lọ́ ń gbà á bó o bá fẹ́ tẹ́sítì ìràwọ̀ rẹ ibi tí wọ́n ti máa ń dán wò rè. بلاد الذي dákun bẹ́ẹ̀dákun أدام الله wọ́n lè gbé حياته máìkì fún wájú àwọn bàbá kò sì bu ẹkún wọ́n ní kí ló ṣe ó lórí rẹ̀ ń wú ni أدام الله Sálíkù حياته jọ ń kàn ọ́ lọ́nu. أدام الله حياته. ọba tó ṣe ẹ̀yin àgbàlagbà nídùnnú ẹnìkan ní gbígbàdúrà ti tán lọrin mo ní mo ní ìwọ yìí ìran ẹlẹ́ẹ̀kẹ́ lónìí wọ́n ná ilé babẹ́ ìwọ ilé ẹ̀kẹ́ irú yín lẹ̀ máa pòwe ìran mẹ́ta ètò òsì ẹlẹ́ẹ̀kẹ́ lónìí wọ òsì wọn ràn yín títí yóò tún ràn àwọn ọmọ yín. أدام الله kí ló حياته bí gbogbo àwọn bàbá alálùbáríkà yìí kí ló kó wọn jókòó kí ni tí wọ́n jẹ tó ju gbígbàdúrà lọ. أدام الله حياته. bó ti wá dáa tóun kọ̀ wá sẹ́ni tọ́yọ̀ lọ́rin kú ònú tiẹ̀ الحمد لله. ọlọ́run wọlá àwọn bàbá mi má yọwọ́ lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan. آمين يا الله. bàbá mi Mọ̀lánà Ṣéhù Mádìbò أدام الله حياته. ṣe Ṣéhù kó lókè dáadáa شيخ tún wí lẹ́ẹ̀kan sí شيخ bóyá wí kó lókè dáadáa. شيخ والله يعظمك من الناس. bàbá kí ló dé tí gbogbo ayé ń kí yín wọ́n ní ìgbésí ayé tó yàn ń lò yìí ìmọ̀ àǹtẹ̀kìtúbà shay'an yastahiqu liqira'atihi. قراءته. أدام الله حياته. bọ́ ọ bá ti wáyé sáà má wàá bẹ̀ kó tún lọ bẹ́ẹ̀. ìtòfilé má ní fún ọkọ̀ tiẹ̀ kó tó lọ tó sì tún ní star káàkiri táni wọ́n tó ní fìràwọ̀ kún tiẹ̀. إنما الإنسان غيظ ثابت. bàbá Mádìbò kí ni jẹ́ ká máa kí yín tọ́mọdé ó kí yín tágbàlagbà ó kí yín ṣé bẹ́ẹ̀yàn ní ṣètánì ó ní iye ọdún tó fi sin lọ́hùn nígbà tí ó padà parí rẹ̀ Ọlọ́run tún ní a máa kóhùn lọ́wọ́ láti máa ṣépè fún ni. فقيت الإنسان يأتيك الثمار. فقيت الإنسان يأتيك الثمار. ìsánù إنما الإنسان غيظ ثابت. ṣébi ń pọ ní ìsánù ló ń pè ní àbí ìsánù yìí lọ níbi tí kéwù kú sí rè. إنما الإنسان bàbá Ọlọ́run kẹ́mi owó ń bẹ ìmọ̀ tún ń bẹ ní. غيظ ثابت. ìnàmọ́ ní ìsánù. إنما الإحسان غيظ ثابت. فقيس الإحسان يأتيك الثمار. فقيس الإحسان يأتيك الثمار. akọ́lé kojú ni bàbá mo ní kó kálukú ó fèdè lu bàbá ẹ̀ ṣe wá sí ẹ fi lábùsù lu yín ẹ fi ṣe wá sí ẹyọ ti lọrin kú ó rí i pé wà táwọn ọmọ rẹ lẹ́mọ̀ wúra yín. àṣẹ̀sí lọ. bàbá Mádìbò kí ni jẹ́ tí gbogbo ayé kí yín bá mi. ìsáábà ṣíta àtàyà ẹ̀. ẹ̀yin náà ni kíbla wá sí wa ìtẹ́ fi jókòó tí bàbá nǹkan ń fi lè jókòó tí tara wọn balẹ̀ àtẹ́mi wọn tún balẹ̀ àtàyù tí ìgbàjà àwọn gbalagbala wa o. ìsáábà ṣíta. tí wọ́n fi lè jókòó tira wọn tọkàn wọn balẹ̀ báwọn mélòó nù wa la lè jókòó tira wọn báwọn tọkàn wọn balẹ̀.
àwọn masalulẹ̀ aláwa rèé ibi táwa ti dìtì ara wa kí ni tí bàbá Modibo ní. hayatan kuli wa talimaya fala tazudi wala tebuka wala tarisi ala dunia. fẹ́ dá bàbá mi ọlọ́run kẹ́mi dùn àlùbáríkà àwọn làwa jẹ lónìí. wala tazudi. bàbá ìtẹ́ ní ni pé ẹ kì í gbẹ̀gàn oore. la tazudi. ìjọ tí àbá Abubakar Bature yìí mú mi dọ́dọ̀ wọn ní jálọ bá bàbá mi lé. mo débẹ̀ bàbá gbà mí lálejò wọ́n ṣe mí bí ọmọ wọ́n wá kó fídíò mi bọ́ta ṣebí wọn náà ń wò wá orí wa tán ní kílò kan àfa yìí ná ọkàn rẹ̀ ò ní balẹ̀ báwọn. wàlá tàzúdì wàlá tẹ̀bùkà. kọ́lá àbọ̀ oníkankan wọ́n ló dé tì gbọ́ àwọn bàbá ọlọ́ọ̀kẹ́ mi wọ́n ló dé tì gbọ́ àwọn dákùtà ló dúkù léyìn. látàzúdì. má gbẹ̀gẹ̀ ẹni tó ti dáa fún. bọ́ọ̀lù ẹgbẹ́ sẹ́yìn gbọ́dọ̀ òde. tàzúdì. bàbá ìgbà tá a wo DNA yín bá mi àṣẹ kò sí kèéta mẹ́ ni. wàlá tẹ̀bùkà. sórí tó o bá fẹ́ káwọn èèyàn máa yàn ìgbà táwọn sì fi làdé àyínlẹ̀ kan nísìnyí ó ti ṣe wáàsí fún gbogbo wa àwọn tí ń jẹ́nu mọ́ làwọn ẹni pọ́nrán tí ó ń kó kálukú nígbà tí ọ̀dọ́dọ̀ tèmi ń wo pé ṣé gbùdùgbùdù ni àbí kíni ń padà náwó fún tí ó dé. látẹ̀bùkà. yòówó ẹ̀ náà bí kò lo òkè rárá. látẹ̀bùkà. sórí èèyàn kì í láhùn kó tún níyì olówó má já sí kòtò má já sí gegele ọ̀fẹ́ lomi ìjẹnu ẹ̀ ni. tẹ̀bùkà. bábí ibi tọ́lá yín dáadé ẹ̀ ní fọlá pìtàn bá mi. wọlé tàrí sí aládùúníyà. pẹ̀lú àlàáfíà yín. àmín. ẹsẹ̀ abíkó lo òkè. àmín. bàbá àgbà oníkan Al-Khalifa Emefiele àwọn àfa. dáwọ́lá yàdàwó. ìdùnnú gbogbo ayé. dáwọ́lá yàdàwó. bàbá àgbà Ajánásì. dáwọ́lá yàdàwó. sẹ́rí ẹ̀foríjì mi ṣe é pé ètò coordination ni bàbá àgbà Ajánásì àwọn náà ní mí. bàbá àgbà Ajánásì gbogbo ògbọ́n tá padà sí aburú bá sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́mọdé ó dé báyìí. àmín. kò sórí ire tí ò lè kan létí yín náà sóò nípalẹ̀mọ́dé ni. wàláhì. wọ́n ń wá kánsẹ́lọ̀ ládùúgbò ìwọ ló ń sunkún kiri pé ìjọba tí múrẹ́pù wọn ò wọlé wa rí ọ̀dà sóò lè ṣèbó agbọ́ ọ̀pọ̀ lọ léèwé you are certified wọ́n gbé certificate lé ọ lọ́wọ́ ṣé tá bá gbé máìkì fún ọ pé kò ṣe welcome address sóò ní dàrú. hello gómìnà you are welcome to our kilo kọ́bínà constituency àbí kílẹ̀ pé sórí bó balẹ̀ lójú jẹ́ bàbá ọba tó gbé eléyìí lórí kò ní ta yín lórí bá mi. àmín. ẹ̀mí yín ó kù pẹ̀lú àlàáfíà. àmín. bátẹ́gùn tọ̀dọ̀ yín bí bá ti ń fẹ́ sínú ilé wa títà àwọn tàgbàlagbà nínú ilé wa náà ń fẹ́ síra wọn yóò máa dà sí i ni. àmín. ẹ̀mí yín ó kù pẹ̀lú àlàáfíà. àmín. ẹ já ṣe séwúlẹ̀ mẹ́ta. ṣéèmù. ó dé ní. ṣéèmù. ó déjì. ṣéèmù. ọlọ́jà rí i pé bá mi. àmín. kò sí kankan tí sẹ́mi ara mi ń gbọ̀n ni torí pé òde tó lóyìnbó bá fi pè ní August occasion irú àwọn òde yìí ni òde tí kì í wá gbogbo ìgbà Èkó yàtọ̀ kò sí bòde tẹ́ǹtì ṣe fẹ́fẹ́ tó lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tá a wà ń bẹ̀ mọ́lì yẹn ni tájẹ́tì gbogbo wa wọn bí ẹ̀dá òòlè lọ́tọ̀ ẹni bá ń kówó tiwa sọ́ lẹ́kọ̀ọ́ ìka òòlè ló tẹ̀sùbà kọ́ lọ fọwọ́ sáko wàá gbọ́ gbàùn lórí ẹ̀ ni Ìlọrin lẹ́yìn tí máa fi tẹ̀sùbà àdájọ́ ara yọmọ ta là ń lò lẹ́kọ̀ọ́ súnmọ́láyé yẹn ẹ̀ níbi tá ti ń ṣẹ́ẹ̀kì àfáàrí pé àlàyé máa ká sókè ni. dáwọ́lá hayatahu. bàbá àgbà oníkẹ́hún. dáwọ́lá hayatahu. gbogbo tá padà sí aburú bá sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run ò ní jí ó dé báyìí. àmín. ọlá yín ò tí pọ̀ tó. wàláhì. ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ṣẹ́jú tí bàbá àgbà ọlọ́run kẹ́mi ní wí. àti ìráàfà àti gun private jet. èsì tá a bá rẹ́ni tí ń lo bẹ́ǹsì tẹ́mọ̀ wádìí àrísìkì rẹ̀. Anabi Suleiman aleyhi salatu wa salam baba Imam Bature yìí ń bọ ẹ ṣeun ẹ sáà máa ṣàánú mi báwọn Ọlọ́run ló fi lé wa tira wọn. Anabi Suleiman níjọ́ tó pe Balikisu pé kọ́ máa bọ̀ wá tó ti gbága rẹ̀ tó ti ṣe fíìmù fún ta tó ti jọ́ mọ̀ pé àáfàá lọ́wọ́ bá Anabi Ọlọ́run lọ́wọ́ bá ọ wá ní kọ́ wọlé
ìlàlá òdìkìlì sọ́yà. ó ní wàáfin tiwa náà kọ́ wa kí wa wọ́n lò nílé ọlọ́ọ̀dọ́ ọlọ́lá àmọ́ wọ bẹ̀. fọlọ́mọ wàátìwù àtibàtìwù lùtàtà. ó wá wò ó pé bí ìgbà tí wọ́n da omi lẹ̀ torí pé rí fọ́tò ara rẹ̀ lẹ̀ kò rí irú ẹ̀ rí ó nílé ó fún àyàn da fún tòótọ́ àmọ́ kò rí irú yẹn rí. wàkẹ́sà fati àǹfààkọ̀ ìhà. ìgbà ló ti kọ́kọ́ sí aṣọ rẹ̀ sókè lànàbí Sulemana ti kọ́kọ́ mọ̀ pé àsápá kèèyàn apá kàlìjẹ̀nù ni. àǹfààkọ̀ ìhà. ó yà ànàbí Sulemana ni wọ́n sì lọ́ọ́ dáa fún ọ kásọ̀ rẹ wálẹ̀ kì í so mí. kọ́lá iná sọ irú mọ́mọ́ dùn mí kọ́ àrí. ó ní gbogbo torí yẹn ó ní góòdì ni wọ́n fi ṣe é ó tanná ni ó ní torí ipò onírú rẹ̀ ńlẹ́ ní ojú ọmọ ọwọ́ aka. kọ́lá tí. dákun ṣe olóṣìlá ànábì Sulemana tó fi góòdù táìsì. sọyọ kú lànàbì Ọlọ́run ọba tó ti ṣe bẹ́ẹ̀ rí kò sí tuntun kan tọ́lọ́run ò tí ì ṣe rí níbi tí àwọn Oyèdépò ti ń lo private jet as early 90s. bọ́lọ̀ máa ṣe fẹ́ nìkan kí ló dé tà ní pọn lọ́wọ́ ẹ gba donation lọ́wọ́ ẹ tún máa sọ̀rọ̀ wọn lẹ́yìn orí pò fóun ṣe nǹkan rí ọlọ́jẹ́ mi yín ogun sà. àmín. bàbá Ìmáàmù Bàtúrè ọlọ́jẹ́ mi yín ogun bá mi ẹ bá foríjì mi àmín. ìfẹ́ dá bàbá gbọ́ ọlọ́run kẹ́mi jókòó ni mo fi Al-Qur'ani búra ọlọ́run kó má ṣàjárí yín pẹ́. àmín. gbogbo ọmọdé tó bá ti sọ pé oúnjẹ àgbà lòún fẹ́ máa gbàjẹ́ wàláhì yóò gbà kú àgbàlagbà kú. La ilaha illallah. wọ́n fi pọ̀nmọ́ sóúnjẹ àgbàlagbà wọ́n fi pọ̀nmọ́ sáàbù yín wọ́n tún fẹ́ràn sí. wọ́n tún kó wàrà sí. wọ́n tún kó wàrà sí ó ní angulai sẹ́mu pẹ́nu tèmi yá èwo lẹ́ẹ̀kọ̀kọ́ mú mẹ́ ó tètè lu àlìjá ọmọ náà báwọn. anakumullah. bàbá mi ọlọ́run jẹ́ mi yín ogún sà. àmín. bàbá àgbà ọlọ́run kẹ́ mi. dàmúlọ́ yà dàbú. wọ́n lọ nábì bẹ́ńjọ́ kan káàdà fi gáàrí ẹ̀rọ wayasma sautan yakun Allahumma inni a'udhu bika min nuduli qadari suhi. àmín. bàbá àgbà ọlọ́run kẹ́ mi. anabi wa ń gbọ́ tóun náà sọ pé ọlọ́run mọ̀mọ́ wá sọ lọ́dọ̀ rẹ mi kádàrá aburú. anabi wa wò pé ta lẹni tó lóhùn yìí fa idha huwa Jibril. nígbà tá anabi orí pé Jibrilu ni anabi ni anta khiyarun min malaikati Allahil muqarrabin. gbogbo anabi tó ti wá ṣáájú mi ìwọ lọ́lọ́run rán sí wọn. wa kayfa tasta'izu min nuduli qadari su'i. kí ló dé tí ìwọ tún máa wá padà ìwọ tún máa sọ̀rọ̀ àpadà sí aburú ó ní ìnírọ̀ àìtú ádámù wá àwà ó ní mọ̀mọ́ rí ádámù àtàwáwù húmọ̀ yẹ̀sìkúnà fìlìjànà ó nínú ọgbà àjẹrà àlìjánà yìí náà gbogbo wọn gbé wàyẹ tí àmúnẹtọ àmúlìjànà wàyẹ ṣìdàbùnà mi ṣàrà àbìlìjànà wọn jẹ wọn múnú ọgbà àlìjánà ó nígbà tó wọn kàn rí wọn fàyíṣà àhùnmọ àlàlẹ àrùdì ó kàn rí i pé ọlọ́run ti lé wọn sórí ilẹ̀ wàláyà àkúlà ìlà bàdà ṣàkè àǹfọ̀s. ó ní tán bá fẹ́ jẹ tán bá fẹ́ mu wọ́n wá ṣe wàhálà ṣe kúrórógbó kẹ́ tó jẹ gbogbo ń tàpadà sí aburú bá sọ̀rọ̀ ẹ̀dá kò ní yàdọ̀ yín bá mi. Allahumma àmín. wọ́n tò wá sẹ́gbẹ̀ẹ́ yín ebi ẹgbẹ́ bàbá mi kú tí mo jókòó mẹ́ yín kájọ yín sùn ni wọ́n tò wá sẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ sì kanra ẹ tún fi bàṣáṣà ẹ tún fi bá àǹlà ẹ ní sunkún sà. àmín. yóò máa dá sí i. àmín. mo á kí bàbá ètò bàbá Mekudi Bayaroba bàbá Mekudi ń sojú bàbá níwájú wọn ń sojú bàbá Modibo lẹ́yìn. dàmúlọ́ hayatahu. ń lọ wá sí ní Ilé Ifẹ̀ níjọ́ tí bàbá dé Èkó wọ́n ti wá wà rà dísípù bàbá Mekudi á ní bàbá rẹ máa dúró di ọyàn yìí ó di aṣọ ńláńlá àti fìlà ní bàbá rà wá fún mi bàbá ní dé fìlà ń wò mo yàn kúlà kọ sáìsì mi wọ́n ní lọ mú sí sáìsì rẹ. wọ́n lè bí ya. wọ́n ní bó ti máa wo àwọn agbádá rẹ̀ wọ́n máa tẹ́ mi lọ́rùn àwọn tá a fẹ́ nù. khayrun fi hayati. sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀wọ́ náà sórí tó bá ní bọ́dí odò rólọ̀nù ojú 2000 lọ. la ilaha illallah. mọ wọn bá rẹ kí ṣe dandan ni kò dì mọ́ gbogbo èèyàn tó bá dòde ìwọ tó mọ̀ pé ó lè kó báyàn ó tún wá dì mọ́ tó ní bàbá ikú jọ́ mẹ́ta ṣé ìjọ mẹ́ta tó ti pa ni kò kí ikú ni àbí. wọ́n bú kọ́ bàbá fún ibi sàwábà. bàbá Mekudi ọlá yín ò ní tán. àmín. àwọn ẹ̀sìn tí ń wọlé ọ̀rọ̀ pé Facebook pé ẹni tó kí ọmọ kìs òun kọ́ ní ọ̀bọ̀ sanwó mẹkáníìkì ẹnìkan ní òjìbá àwọn orí kẹ́yìn pósì kiri kan mo ní ìtì rà ni
ẹnìkan ti sọ́njọ́ ní ìjọ tá a jọ ṣe wá sí kan ó ní àwọn òjìbá wọn lọ wá sí 9 méje ọlọ́sàájì ẹ̀rí nǹkan fi ṣe mú ni ẹ̀ á ṣe nítorí owó àwọn tí wọ́n ń ṣe é ládàá wọ́n ṣe é torí ọlọ́ọ̀ni ájírù padà dé bá wọn gbẹ̀yìn ni. wọ́n mú ẹ ní kọ́ sunkún bá bá mi. dàgbà Gbogbo ibi ẹ̀yin àgbàlagbà. ìzàwà bá. Ṣé àbúkẹ́ túrò? ẹ dákun mọ̀lára ṣe àbíkẹ́ni apàdé onúmúra a ṣe àdúrà fún bàbá a tún ṣe tẹ̀kísí mu mọ́lì ẹ̀ sì jàǹbá àmọ́nà nánú kọ̀sámúná. ẹlòmíràn mọ ní ẹ mọ retí aláàtì ni MTN ó tún ayò lórí igbó àsìkò làwọn ọmọ sẹ́ndì mẹ́sẹ́gì ó tún mú fóònù báyìí ó kàn rí ọ̀gbìn nìkan 75% ọkàn yìí ò ní balẹ̀ dáwọ́ máa hẹ̀yà. ẹ ní sunkún o àmín. wọ́n láwọn bàbá mi ẹ ní fẹlẹ́ ìdágbére fáyé àmín. wọ́n láwọn náà Muhammadu ajọ́ ọlọ́run Allahu alayhi wa sallam. bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀ṣẹ́ Abdulkabir yóò máa dá sí i àmín. afa wa jísafẹ́ ìṣàfẹ́. rọ́bù kọ́wáfì kò ní bàjẹ́ àmín. adémọ́ká ó tún ní òjìbára báǹkì wo ló ń lo tún lo báǹkì ìdílé yìí ni mo ní ẹ̀ ó pè là ń lò kó lè bá a pè wá. dáwọ́ máa hẹ̀yà dà. Sayuti kò irọ́ ọlọ́run ní jẹ́ ó burú fún yín. àmín. yóò máa dá a sí. bàbá àgbà òkúta gidi ẹ dákun gbogbo ẹ̀yin bá mi ẹ jọ̀ọ́ torí bàbá àgbà ọlọ́run kẹ́mi bàbá wa nínú ilé ẹ̀mí yín ó gùn sà. àmín. gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi ọlọ́run ó gbàdúrà wa. àmín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti náwó dùnú bíi lónìí ẹ dákun àfa àbígẹ́ni wọ́n ní pírójẹ́ẹ̀tì àfa Sayuti ṣe mo ti kí ọ kọ́mọ́tò sọ yìí di tọ́píìkì èsì ọ̀rọ̀ fún jìbára ńlá làásì rẹ̀ ẹ yòókù ànábì kó lu òkè. Allahu alayhi wa sallam. ẹni tá àti ìjà ti ń sọ fẹ́mi pé sọmọ pé wọ́n gbé wọ́n kó lẹ́yìn náà gbé ọkọ̀ ńlẹ̀ ni wọ́n lọ tọ́jú ẹ̀ sẹ́yìn òdì kó lè jẹ́ èèyàn àti ìjà o bàbá àjà kan ṣé kò ní sọ̀tàn lé wa àwọn bọ̀dá mi sì wáyà yín. wọ́n tún ní mọ́rúwá lẹ́yìn gùn lọ sí mọ́kà. ó ní márùwá amógun lọ Mọ́kà nígbà tó sì dánwò a sì rí pọ̀ pẹ́nu òrùn dáwọ́ máa hẹ̀yà dà. ó pupa jù báyìí lọ ọlọ́run wọlé àwọn bàbá yóò máa dán sí i àmín. ọlọ́run náà Muhammadu ajé ọlọ́run Allahu alayhi wa àwọn náà sì sallam. lajú ebi tó ti ṣe yín fún ọ ọlọ́run jẹ́ ọmọ lóore bákan láàfin kà má kúnlẹ̀ ọlọ́run ó jẹ́ ọ̀dàgbà gbogbo ẹ̀yin bá mi ọlọ́run jẹ́ ọ̀dà fún yín àmín. ọlọ́run náà Muhammadu ajé ọlọ́run la hawla wala quwwata ṣé wàá rí mi yá ọlọ́run ó jẹ́ ọmọ dá sí i àmín. èmi kì ẹ mọ̀ pé lẹ́kọ̀ọ́ ti ara ìdù èdìdè tí ráìdù bá ti ń pààrọ̀ àwájú rẹ̀ sálíbù ni ẹ ní dààmú àmín. ọlọ́run náà Muhammadu ajé ọlọ́run Allahu alayhi wa sallam. láhàúrà gbogbo ẹ̀yin ọ̀gá mi ẹ̀jọ́ wọ́n la sàláàtì ọlọ́run járe pẹ́ sà àmín. ọlọ́run nẹ́bí wájú ọlọ́run ẹ dákun bàbá arúgbó ṣe gbà mí bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run láàrin ìṣẹ́jú márùn. bàbá Mọ̀lánà Sheikh Adam rahimahullah. láwọn ọdún kan ìjọ tójú ogun le ìjọ tilẹ̀ dagun gbogbo ọlátàǹjẹ lónìí yìí tábà ní eré wa àti gbìyànjú wa ló débẹ̀ àwọn kan ṣáájú bẹ́ẹ̀ lọ tí wọn ò rí rìsọ́ọ̀tì. dáwọ́ máa hẹ̀yà dà. ìjọ tó o bá ń gbìyànjú tó o bá dọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ míì tó o bá lé ìgbìyànjú tóun ti ṣe é lẹ̀ fún ọ lọ́ọ̀mọ̀ wá wò pé kí ló dé táyé tiẹ̀ ò yí padà. àìmọye ẹlòmíì lẹ ti bù sí lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ rí ìpadà nú ayé rẹ̀ lẹ́ẹ̀gbé nọ́mbà rẹ̀ mọ́. ẹni tó ní ìbá wa fẹ́fọ̀ sóhun lọ́mọ ṣe ni àbọ̀ lọ́hùn. Mọ̀lánà Sheikh Adam wọ́n ní kàdártà Aisha. kàdártà Aisha. Ìsìlámì yá sọ̀mọ́dù. Ìsìlámì yá sọ̀mọ́dù. Sójú rẹ̀ lẹ́pọ̀ ni lọ́dọ̀ bàbá ọlọ́run kẹ́mi kẹ́fọ́ bọ́ lójú. kàdártà Aisha. Fadili Ìsìlámì yá sọ̀mọ́dù. Ìjọ tí bàbá ní ọlọ́run kí ló dé sáà kéwú dáràn ni. Aláǹsìn wọ́n tún yẹ̀yẹ́ wa àwọn ọmọ tí wọ́n tún wálé kéwù ò tún mọ́ wa mọ́ a ní ká san wàsó sójú àlàmísì èpè làwọn ẹ̀yà wọn tún fi ránṣẹ́ sí wa. kọ́tà ìtàn ìtàbà ní ilé ìsìlámì yẹn sọ́fọ̀mọ́dù. ọlọ́wọ́ bá tá a jí ronú kẹ́ kí ni mùsùlùmí ṣe fún ọ gan kí la gbẹ́dùn gbà rẹ̀. kánà ń fi dọ́là lídìí wálé kátólì. ó dàbí pẹ́sì ti wá iṣẹ́ sìn ó dàbí pé a nígbìyànjú ayé wa wò wá wọ́n ṣe sí ọ̀ lára wa. wàhálà kò mú nàfọ̀ wọ́n yẹ wúdi làkọ́dí. àwọn nàṣọ́ra wa ń kọ́ ṣọ́ọ̀ṣì ńláńlá táàfà kan bá kọ́ mọ́sálásí nìsín tó yanu ẹ wò ó tí alimutaru síjò ní wọn lọkùnrin wèrè kan òun tún wá sọ pé ìsirọ́ọ̀fù ni ẹ sí mọ́sálásí ẹsẹ̀ kíkan mọ́ ní ẹ já fi 1 million dán wò
kákan bẹ àwọn bàbá ọlọ́run kẹ́kẹ́ àǹkẹ́ bá fi 1 million dá sọ̀rọ̀ ayé wàláhì yóò fi ra dátà ni. نالوا زوز حياتي كسمة الأزلي. sáwọn pípù yìí nìkan náà fẹ́ kó gbogbo oríire ni TB Joshua táwọn èèyàn jẹ́ àwọn mú fídíò TB Joshua ti ń dára ó ti di ẹni táyé ń pé wò ó ti di ẹni tó dáa fún látọ̀dún 90s early 90s 80s. أعطيته كل خير في الحياة وفيه. bàbá ní àwọn tí wọn ò wúlò tó ẹ pé wọ́n ń parọ́ ni wọ́n ṣe jàǹbá ni wọ́n ń pọmọ lẹ́mọ̀lẹ́kújayé ni. أعطيته كل خير في الحياة وفيه. بري وباري وفيه سالي وفي جبلي. بري وباري وفيه سالي وفي جبلي. àwọn títà òṣojú nu wa ṣé bá ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa tí wọ́n sọ fún wa báwo tiẹ̀ bá púpọ̀ nínú àwa tí mo jọ ń wojú ara ìkọsẹ́ni tí ò dé bọ́ kàdágbó náà bọ́mọ tí wò tiẹ̀ líjẹ́nsì láwọn ọmọ tí wọ́n dé nísìnyìí tí wọ́n tún máa fọwọ́ kan bẹ̀rù tí wọ́n ní mọ́mí àbí did you just cook this ń wọ ọmọ mi kájọ ni mo ní will you shut up you are eating you are asking mommy this fish is kí ni just stay food àbí ọba. هل يجبرك على توفيق العظيم. aṣíbárùkà ṣé wọ́n jọ ń pa ni tó. على توفيق العظيم. bó o ti ṣe fún ọ̀hún ṣé wọ́n jọ ń pa ni. ومن ó kálukú náà ń gbìyànjú ìyàwó tá a fẹ́ tó ń kálukú ra mọ́tò tó ń kálukú rí ṣe bóyá láàrin ọdún méjì tó dé tó ní ẹsẹ̀ tòun lọ́sọ̀ọ́rẹ́ kí ló dé tẹ̀sẹ̀ rí òpè bàbá rẹ̀ tó fi ń gbọ̀kadà. ومن الزنا. aládùn àtàwọn tànáà ń lọ gbà. ومن الزنا. dákúdákújẹ wálé bá dùn àwọn tí wàá gbà tó yìí jàmá ọba mi sọ fún anábùwà Muhammad ìgbà tí sọtẹ Kárúnà ó wá sọ fún ìgbà tí ó parí ó ní látẹ fúráhà. إن الله لا يحب الفاعلين. bọ́láhùn ti gbé e fún wa yìí ẹ má jẹ́ àpolówó nǹkan mi ìjọ ọlọ́run lọ o. لا تفرح. ẹ má jẹ́ ayọ̀ láyọ̀ ju o. إن الله لا ẹjọ́ يحب ó ṣe fẹ́ الفاعلين. gbogbo fùndúkù ayé ni wọ́n ti káyàdù wa mọ́. لا والله يدعو. ọ̀ wá sunlé mọ́ ọ̀sọ̀ fùndúkù di second house. ìjọ táwọn ẹgbẹ́ rẹ bá ń soríire ó nírì kẹ̀kẹ́ tọ́ka sí. má gbé ayé rẹ pẹ̀lú pé bí lágbájá ti ń lò ni mo fẹ́ lò sáyè tiẹ̀ dàbí ayé lágbájá hùn. إن ó الله kálukú wa ẹ dákun ẹ má jẹ́ ayọ̀ láyọ̀ jù ìtọ́ jẹ́ kí gbogbo àwọn bàbá yìí lábọ̀ kí wọ́n lè tọ́ka sí pàwọ́ ọmọ àwọn rèé òun ni pé wọ́n tọ́ wa tó jẹ́ kán tọ́ wa tọ́ ọ bá tọ́ ọmọ ńjọ́ tẹ́ ẹ kọ́ tọ́ ọmọ ó sunkún ńjọ́ tẹ́lẹ̀rìn bá rẹ́rìn. subahana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọba pariwo ọlọ́run pé Allahu Akbar dákun pariwo ọlọ́run dáadáa pé Allahu Akbar. Allahu Akbar. bọ́lá ń bá yọ pólpól nílùú mi-ín a máa narùn wo náà ni. Wallahi. àmọ́ tiwa ní kí ó tó di pé programme ó tún lọ jìnnà sí i bàbá wa Madipo Zulu Gambari ẹ ṣẹṣẹ wù. Ṣéèwù. abasala tiẹ̀ máa wọlé orí bàbá wa Madipo Zulu Gambari wọ́n ní táwọn fẹ́ àti bàbá wo ní kán wọ́n ní pé kí àfàwà búlbùl kó tó di pé yóò jókòó wọ́n láwọn fẹ́ kẹ́ ṣàdúrà àti gbogbo ọ̀dọ́ táwọn rí ti ń dùn máa wọn bàbá wo ní kán láwọn ò gbọ́ àfàrí báyìí ìpinnu àwọn dùn gan tí wọ́n ní kí n gbé fún yín nù. ẹni kí láṣẹ bàbá wa má dúró. wọ́n ní ẹ má jọ rọ. wọ́n ní bàbá wa Sheikh Abdallah ọlọ́nkẹ́mi wọ́n ní àṣẹ bàbá wa Madipo Zulu Gambari wọ́n ní àwọn ni wọ́n béèrè fún èyí táwọn fẹ́ ṣe yìí wọ́n ní kí àfa wa bulbul wọ́n ní kẹ́ ẹ̀ náwó yín méjèèjì òjì bara wọ́n ní kẹ́ ẹ̀ ná lérí ọwọ́ àwọn báyìí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. تأسنتم باسم الذات والجبروت آمين وتأسنتم بالرب الملكوت آمين وتوكلت على الحي الذي لا يموت آمين
اللهم اصرف عنا هذا الوباء آمين وقنا شر الردى آمين ونجينا من الطاح والطاعون والبلاء آمين بلطفك يا لطيف يا حبيب آمين إنك على كل شيء قدير آمين. láṣẹ Ọlọ́run. bàbá wa Ọlọ́run kẹ́mi Sheikh Abdallah wọ́n ní àṣẹ tọ́lọ́hún. tó bá wù yín látàṣẹ. wọ́n ní gbogbo tó bá wù àfáà Òjìbára láti àsìkò yìí lọ. tẹ́ ń wò lókè báyìí pé mo fẹ́ léyìí mo tún fẹ́ léyìí mo tún fẹ́ léyìí. ẹ wò ó báyìí pé eléyìí. látàsìkò yìí lọ ẹ máa ga jù nǹkan náà lọ. wọ́n lè máa dájú nǹkan náà lọ nǹkan náà ò ní dà yín láàmú. gbogbo ara tó bá wù yín láti dá. wọ́n ní gbogbo ara tí máa wù yín lọ́kàn láti dá nínú ayé yín. tó bá ṣe pé ìfẹ́ ẹnu kí mo fi wí eléyìí àṣẹ Ọlọ́run ni mo fi. ó bá jẹ́ pé kì í ṣe ìfẹ́ ẹnu ló ti àwọn wí eléyìí àṣẹ Ọlọ́run ni. ẹ máa ju ara lọ látàsìkò ara. wọ́n láti àsìkò yìí lọ tẹ́ kúrò ní báyìí ẹ máa ju ara lọ ni ara ńlá lálẹ́ máa dá. kankan ò tó ju yín lọ mọ́. wọ́n ní ara kankan ò tún ju yín lọ mọ́ ìṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ yóò máa bí oore fún yín. tẹ́ ẹ bá rò lóore. bàbá wa Sheikh Abdallah Ọlọ́run kẹ́mi wọ́n ní gbogbo tẹ́ ẹ bá rò lóore. sí Ọlọ́run ni kó máa di ṣíṣe. wọ́n ní àṣẹ Ọlọ́run làwọn fi bẹ́ẹ̀ wọ́n máa di ṣíṣe láti sìn. Al-Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. wọ́n ní kẹ́ dìde Allahu Akbar. kódà bí púlpùlù ti ń sọ̀rọ̀ bàbá Ọlọ́run kẹ́mi ní ẹ fi àfa yẹn lẹ̀ o. bàbá oníkan wọ́n tọrọ àdúrà fún púlpùlù ẹ wá gba mẹ́tàdí ń bí ni. àfa wa tí a ń lọ́dọ̀ wọn nísìnyí àfa wa Bàtúrè ẹ̀ka ẹ̀ bá ń kó owó àdúrà ibà alo béèrè bàbá Bàtúrè nísìnyí bàbá wa tí a lọ sọ́dọ̀ wọn nísìnyí tí a wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá Ọlọ́run kẹ́mi ibi dáìtì máa gbé bàbá yóò ní kéétanu bí wọ́n ti ń sọ̀rọ̀ náà ń sẹ́mi lẹ́ẹ̀kan náà àti bàbá Mẹ́kúndí pé ẹ fi wọ́n lẹ̀ ẹ dé káfa yìí mo fẹ́ gbádùn àfa yìí látọ̀dọ̀ 10,000 naira ọ̀rẹ́ mi Sayuti owó Sayuti kejì owó àdúrà èkó lèmi ti wá àwọn yìí sí.